ẹ kú dédé àsìkò gbogbo èèyàn tún wò mí ẹ jọ̀wọ́ ẹ bá mi share program yìí dáadáa kó kan Alhaji Taye currency kó kàn wọ́n lára torí wípé gbogbo ọ̀rọ̀ tó ń lọ lórí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ti gbọ́ ọ̀rọ̀ yìí mo kọ́kọ́ dákẹ́ wípé ṣé òótọ́ ni ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni àti wá ń rí wípé bẹ́ẹ̀ gangan bẹ́ẹ̀ ló ṣe rí ẹ jọ̀ọ́ Alhaji Taye currency tó bá yẹ pé ẹ ń rò dáadáa ẹ rí wípé Alhaji Pasuma wonder kò ń ṣe tó yẹ kẹ́ ẹ lè bájà bàbá àtọmọ máa ń jà ẹ̀gbọ́n àtàbúrò máa ń jà ọkọ àtìyàwó máa ń jà àmọ́ ẹ wá wo onísábàbí ire tí Alhaji Pasuma wonder tó jẹnu ayé yín Alhaji Pasuma wonder wọn kì í ṣàǹgẹ́lì kò sí bẹ́ẹ̀ wọn ṣe máa báyọ̀ rìn tí ó èèyàn bẹ́ẹ̀ tí ò ní ṣẹ̀yàn àmọ́ eléyìí tẹ́ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó kù díẹ̀ káàtó àwa láìkí yín adẹ̀wọlá Alhaji Pasuma wonder àfi ń fẹ́ràn yín dáadáa gbogbo ọmọ Nàìjíríà wọ́n nífẹ̀ẹ́ yín àmọ́ ìwà tẹ́ ẹ wù lẹ́nìí èyí tẹ́ ẹ wù lánàá èyí tẹ́ ẹ wù níjẹta ṣe tẹ́ ẹ bá sùn ṣe máa ń rò dáadáa bí ẹ fi tọ̀ wọ́n kan ẹ fi ṣàríkọ́gbọ̀n nídìí iṣẹ́ fújì yìí ìwà tẹ́ ẹ ń wù yìí tẹ́ ẹ ń sọ̀rọ̀ sí Alhaji Pasuma wonder tẹ́ ẹ sọ wípé ilé ìkílọ́kọ́ o tẹ́ ẹ kọ́ rí ọmọ wo ni wọ́n bí tí wọn ò bí rí ẹ wá sọ̀rọ̀ kan èyí tó jẹ́ wípé ọ̀rọ̀ yìí ó ní agbára dáadáa gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ bá mi pe Alhaji Taye currency ẹ bá mi fà wọ́n létí ọ̀rọ̀ kan wà tọ́sọ tó jẹ́ wípé ọ̀rọ̀ yìí kù díẹ̀ káàtó ẹ̀yin lè rò wípé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ fi ń gba star ẹni ẹ̀yin ń gba sálárì ọmọ yín ń gba sálárì kátẹ́ wá gbà wípé honorable lọmọ yín Alhaji Taye currency iṣẹ́ wo lẹ́yìn ṣe fúnjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ ń gba sálárì ẹ̀yin kọ́ ló lórin tí ọ̀rọ̀ opportunity lọ́dọ̀ ìjọba àti wípé ipò wo lẹ wà lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń gùn yín tẹ́ wá ń wò wípé Alhaji Pasuma wonder lẹ́ sọ̀rọ̀ sí ẹ̀ẹ́dẹ́ fi ọ̀wọ́n ọ̀kan tó jẹ́ wípé wọ́n ṣerú ẹ̀ lọ́jọ́ kìíní àná fọ́wọ́n ọ̀gá wọn di iṣẹ́ fújì Táyé ò gbọ́ wọn mọ́ àbí ṣáàwá sọ wípé owó tẹ́ ẹ ti ní yìí àbọ́lá tẹ́ ẹ ti ní àbí connection tẹ́ ti ní pẹ̀lú àwọn gómìnà òun ló fà á ẹ jẹ́ ìran yín létí o tẹ́ ẹ bá gbàgbé àwa ò gbàgbé ẹ rántí 1 million naira èyí tí ẹ gbà nìkan bí ọdún mélòó tó lọ sẹ́yìn ẹ̀yin lè fẹnu ara yín sọ wípé ọpẹ́lọpẹ́ Alhaji Pasuma wonder ló jẹ́ ká ẹ rí 1 million naira gbà lọ́wọ́ gómìnà nípínlẹ̀ Èkó àbí Alhaji Pasuma wonder náà ló ti wá dẹni tẹ́ ẹ máa sọ̀rọ̀ sí tẹ́ ẹ máa yọ̀rọ̀ sí lára ẹ rò dáadáa gbogbo eléyìí tẹ́ ẹ ń wù yìí ìwà ikú díẹ̀ káàtó abẹ́tí gbàgbé orin yín ni yẹpẹrẹ kéékù àsìn o ẹ má yẹpẹrẹ Pasuma lọ́dọ̀ mi yẹpẹrẹ kéékù àsìn o Alhaji tó ń pọn ọmọ ẹ̀ tó ń pọn ọmọ lọ́mọ Pasuma ṣé ti gbàgbé ni ṣé ti gbàgbé gbàtẹ́kọ alágbára kò lè bẹ́ẹ̀kùn jà o ṣé yìí fẹ́ bẹ́ẹ̀kùn jà ni ẹ̀ẹ́dẹ̀wú dáadáa ṣé ẹ̀ rí wípé ọ̀rọ̀ Alhaji Taye currency yìí kò ń ṣojú lásán mọ́ èmi á wá gbà yín lámọ̀ràn lórí ìkànnì yìí gbogbo àwọn fans Alhaji Pasuma wonder ti ń bínú àwọn ọmọdé ń sọ̀rọ̀ àgbà ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá ṣọ́ra ògo tó ti ń lọ sókè kó má wálẹ̀ o àmọ̀ràn mi rèé o fún Alhaji Taye currency tó rà wá nífẹ̀ẹ́ yín àfẹ́jẹ́kẹ́ dẹni àná Alhaji Pasuma wonder ò sí nlé ẹ gbà wípé àṣìṣe ẹnu ṣe yín o ẹ gbà wípé ẹ ṣe mistake ẹ wá gbogbo ọ̀nà pátá tẹ́ fi rí Alhaji Pasuma wonder tẹ́ lọ dọ̀bálẹ̀ torí wípé pàṣọ òkèrè o ọlá àbàtà ló ń mọ́dọ̀ ó sàn ọlá àbàbọ̀ ọmọ ní mọ́mọ́ yàn ẹ gbìyànjú ká ẹ ṣe léyìí tẹ́ ẹ bá ṣe léyìí ẹ ní delérí àná o ẹni táyé ti ń fẹ́ nìyí ayé ò ní kọ wọ́n yìí àmọ́ ẹ ṣe jẹ́jẹ́ Alhaji Taye currency ẹ ṣe jẹ́jẹ́ o ẹ túnbẹ̀ ṣe kó tó di wípé kógìrì tó lanu kálàǹgbá tó kò wọ́ orúkọ tèmi ni Síkírù Àyìndé ọmọ Adékọ́lá
èmi mo gbà yín lámọ̀ràn lórí ètò yìí pé kẹ́ ẹ lọ túnbẹ̀ ṣe torí ẹnìkan o torí ọ̀la ni.